bẹ́ẹ̀ ni sà. Ẹ ti wà lórí ètò ìgbéyàwó kí lẹ̀ ń là kọjá mà. Ẹ wò lọ́rọ̀ ìdílé wa ni mo fẹ́ kẹ́ dá mi nínú. À ń gbọ́ yín mà. Ẹ ṣe sà, ó ṣẹlẹ̀ pé mo fẹ́ ọkọ mi kò níyàwó ní tí mo fi fẹ́. Ọlọ́run sì bùn wá ní ọmọ 5. So Ọlọ́run dẹ̀ bá mi ìgbà tí mo dọ́dọ̀ rẹ̀. So gbogbo nǹkan lọ déédéé. Ó ti ra mọ́tò, ọ̀rà bùn ẹgbẹ́. So ọ̀rọ̀ àwọn ọ̀kadà síta fáwọn èèyàn pé kí wọ́n bò ń lò ó. Òun náà dẹ̀ ní mọ́tò tí òun náà ń lò. Ìwọ̀n náà sì sin alájàpá ni èmi náà. Òun náà alájàpá lòun náà. Ó wá ṣẹlẹ̀ pé mo sáré pé tó bá fẹ́ kírun aago tó bá fẹ́ kírun lọ́jà gan, tó bá fẹ́ kírun mọ́gírígì ilé ní ó ti wá kí, tó bá fẹ́ kí ìza ilé náà ní ó ti wá kí. Àyèdè mo sáré pé kò kírun mọ́gírígì ilé mọ́. Kí ló dé yóò ní àwọn ọmọ sí òun ló dé wọn ní ọjà ni. So wọ́n pé nígbà pé kò ní sẹ́ni tí wọ́n ń ṣèrànà náà tẹ́lẹ̀ náà. Èmi tó dẹ̀ fẹ́ mi sílé yìí gan-an èmi gan-an mi kì í sẹ́ni tí wọ́n ń wọ̀ tátọ́ yẹ pé gàtẹ́lẹ̀ kan bá tó tọ́sí mi gan-an máa tó sọ fún tí n bá délé. Ó trust mi gan-an ó mọ nǹkan tí mo lè ṣe. So ó sáà di pé wọ́n mọ̀ pé lójoojúmọ́ náà ni ọ̀nà òdòdó àwọn ọmọ sẹ̀rẹ̀ tó bá rí lójúmọ́ náà kọ́ làwọn ọmọ sẹ̀rẹ̀ ń lóko. So ó sáà ń gbò tó dẹ̀ kan every Sunday yóò tó lóun lọ sí prayer tó ń lọ dájẹ́ kájọ máa lọ tó ní àìkò nídìí. So ń gbọ́ sáyọ̀ náà nìyẹn ń gbọ́ ní prayer tó ń lọ ọ̀yọ́ ní prayer tó ń lọ. So ẹ bàjẹ́ kí n lé kékeré torí àwọn ẹlòmíì. So ó sáyà wọ́n rò pé prayer tó ń lọ kọ́ rí òye mi. Àṣẹ tí ń fẹ́yàwó ni ó bá di pé ojújọ́ kan tí ọ̀tá mi síìkì gan ní ìsámọ̀ nǹkan tó fà. Ó sáà wà bá mi níjọ́ kan níyà pé òun ní prayer kan pé ẹ̀yìn afẹ́jọ dé ibì. Màníà kí ló dé tá a fẹ́jọ dé bẹ́ẹ̀ bí prayer tó lọ ń lọ lọ́yọ̀ bó ní kájọ mọ́ ọ lọ kò ní kò lè bì. Ibi prayer wo lọ wà ń lọ ọ wá ní ìgboro ni. Mo sáàdì bẹ́ẹ̀ asáàdì chọ́ọ̀chì yẹn. Àyà mi sọ jà pé kí nìkan tó dé mi báwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì lọ́ba ni pásítọ̀ ìran sọ fún wa wípé kámọ̀ ti wọlé pé ìyàwó rẹ̀ làwọn ní kí kó mú wá kì í ṣe ìyá rẹ̀. Ọkọ mi á sọ fún wa wípé ìyàwó náà ni kì í ṣe ìyá òun. Bàbá yìí wá sọ fún pé ìyá rẹ̀ ló mú wá. Ẹni fẹ́ pé tó bá ṣe ọlọ́run rẹ̀ tán ó yẹ kí ọmọ ìgbàṣẹ lẹ́nu rẹ̀ ni. Pé tó bá mọ ẹni tó fẹ́ sílé kò ní ṣe bó ṣe ṣe pé gbogbo nǹkan tó ń ṣe yẹn pé ìyàwó tó ń fẹ́ onú fi nǹkan yẹn ṣe ẹni tó mú wá yìí pé kódà gan àfi tí ó bá fọwọ́ sí kó fẹ́ ìyàwó ìyàwó pé tó bá lè fọwọ́ sí gan nǹkan rẹ̀ ó mọ dàbí nǹkan bí nǹkan. Wọ́n ṣàtijọ́ kan ó lo oko ẹran wọ́n ṣàwọ̀ ẹran rẹ̀ lọ. Ó tún gbogbo ìgbà àwọn ọ̀kadà kan tọ́ra síta gbogbo ẹ̀ sáwọn bí bákan kan ṣàti ń yàtọ̀. Wọ́n sá ń pè pé bàbá yìí sá sọ fún pé àfi kó fi obìnrin yìí lẹ̀ o pé tí ó bá fi obìnrin yìí lẹ̀ yóò rí kinní kan yóò pè ní kinní kan pé nínú owó tó ní kó fún ọmọ rẹ̀ lájẹ́ kọ́ mọ́ bá ti tiẹ̀ lọ kọ́ mọ́ dà ìdílé wa rú. Bàbá yìí bá ní kíni àti ẹ̀ka jọmọ́ lọ ní pé bó bá ṣe rò sí o ọ̀sán tó délé mo tó bẹ̀ pé kéṣe pé ọmọ ń jẹ wá táàpì bọ́yá pé kíni ẹni tó ń fẹ́ yí kí ló dé kíni rí sì tó jẹ́ pé ọ fẹ́ ti sẹ́ nǹkan torí nǹkan tí ń bàjẹ́ lọ díẹ̀ díẹ̀. Kí lẹ fẹ́ lórí ètò ìmọ̀ kí lẹ fẹ́ ní ṣókí mà. Ọ̀dà sàn. So ọ̀sá di pé nǹkan ti dàbí nǹkan rí ni pé ọ̀sá mú ìyàwó yẹn wá bá mi. Ìgbà tó mú ìyàwó yẹn wá bá mi tó ọ̀sá ni tó wù ọ́ nìyẹn. Débi pé mọ́tò tọ́ra fẹ́ gbọ́n rẹ̀ wọ́n padà ta mọ́tò ń bọ̀ padà gba mọ́tò padà àwọn ọ̀kadà tọ́ra síta gbogbo ẹ̀ ti tán àtijọ́ àti mo fẹ́ dogun débi pé èmi náà sáà di pé mo wáṣẹ́ lọ sí Èkó. Mo lọ sí Pọ̀dọ̀ oúnjẹ ọdún 5 ni mo lò lẹ́kọ̀ọ́ tẹ́pẹ́ sí tíyẹ́sì náà mọ̀sá gbé wálé ìmọ̀ràn tí máa ń fẹ́ dá fún mi ní ìṣẹ́yìn pé kò sí nǹkan kan mọ́ débi pé àtijọ́ àti mú ó dogun débi pé níṣẹ́yìn gan nínú ilé tá a jọ kó sí èmi àtìyàwó ẹ̀ gan kò gbọdọ̀ rí kí n da mílẹ̀ débi pé àti ẹ̀sìn bákan nínú ilé mi ò lè ṣe nǹkan tó wù mí nínú ilé mọ́ ọkọ gan kò níṣẹ́ lọ́wọ́ mọ́ òkò ní ń da ìmọ̀ràn tí mo fẹ́ kẹ́ gbà mí sà kò ní yẹn sà. Arákùnrin yẹn mú obìnrin yẹn wá sínú ilé ni. Bẹ́ẹ̀ ni sà.
adélébọ̀ lẹ́ni yẹn. Ó ti lọ bí mẹ́rin síta. Single mother ni ó ti bímọ mẹ́rin síta. Bẹ́ẹ̀ni. Ó wá mú wá sínú ilé wá bá yín. Bẹ́ẹ̀ni. Débi pé ilé tí ń kọ́ lọ kó tó di pé bí akalé yẹn nígbà tó dé. Arábìnrin ẹ gbọ́ tèmi mà, kí ni èjì yín mà? 50. Ẹ dúró ẹ má bínú tí mo fẹ́ sọ yìí o. Ẹ dúró ná. Ìwọ Ọlọ́mọ, àwọn ọkùnrin mi ṣá. Ọlọ́mọ mẹ́rin ló wá gbé bá yín nínú ilé mà. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ń gbé lábẹ́ òrùlé kan náà mà. Bẹ́ẹ̀ni sà. Ọlọ́mọ mẹ́rin yẹn náà dẹ̀ ni, òun náà dẹ̀ wà nínú ilé yẹn náà wàá jókòó tì yín mà. Kódà kìí ṣe ní bá mi pò gan ní olè gan kìí ṣe kìí ṣe. Òun náà ẹ dẹ̀ ṣú ọ̀pọ̀lọmọ mẹ́rin ni mà. Bẹ́ẹ̀ni sà. Àwọn ọmọ ẹ̀ náà wà nílé pẹ̀lú yín bẹ̀ yẹn. Kan wà ní olè. Ọlọ́mọ mẹ́rin wá jókòó tì yín nínú ilé ń bẹ̀ yẹn mà. Bẹ́ẹ̀ni. Látọdún wo báyìí? Wá ó ti lọ bí 16 years. Ọdún mẹ́rìndínlógún sẹ́yìn. Bẹ́ẹ̀ni sà. Age 34 lẹ́wà ń gbà yẹn, ẹ ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ náà. Bẹ́ẹ̀ni sà, ìmọ̀ kò yé mi mọ́ mo ṣe mi fẹ́ fẹjọ́ rẹ̀ sùn nínú ilé fẹjọ́ rẹ̀ sùn náà ni. Torí ẹrù ń bá mi kámọ́ tún lọ. Ọmọbìnrin yẹn bí ọmọ mélòó? Fún wa. Ẹyọ kan. Ẹ tún gbọ́kàn sí. Bẹ́ẹ̀ ṣe wàá mà, ǹjẹ́ ẹ ti nílé kankan ti yín? Sà, ó ní òjò nílẹ̀ gbà tèmi àti ìdìjọ wà lẹ́yọ kan. Ó ní sọ fún mi ní. Wáyé tí wọ́n jẹ́ kẹ́ ẹ nílẹ̀? Ẹ̀sìn sà, tí ò fi jẹ́ kí n nílẹ̀ gbà yẹn ni wípé ó sọ fún mi pé ṣe bó wà tó tí n bá fẹ́ ra lẹ̀ nígbà yẹn pé ó máa ra lẹ̀ fún mi. Pé kí n má wọrí pé tó ń bá ní èmi náà mo ní. So ó dẹ̀ mo rẹ̀ ti mọ̀ pé gbà tí mi ò lẹ́nì kankan pé wàá lọ fẹ́ rọ̀ mi lọ pé kí ní ẹ̀kan mi náà rẹ̀ fọkàn sí pé tó kò lè sábúrú pẹ̀lú mi kò lè ṣe nǹkan tí ò dáa sí mi. Ṣé pé kápẹ́ yìí náà fi sọ́kàn ẹ̀ bá ti kọ́ bí yàrá kan àbí? Àdájì ìbá ti kọ́lé kódà ìbá ti kọ́lé ilé tó dùn owó gidi sà torí gbogbo àwọn tá a jọ ń lọ sọ́jà àlẹ́ haúsá ń gbà tá a jọ ń lọ oko wọn lè fọwọ́ rọ́ mi sẹ́yìn gbà yẹn sà. So ìgbà tó sì di pé dé sí ọkùnrin yẹn kan sílẹ̀. Ìwọ tó ń gbọ́ mi ń lé ṣé ò ń kẹ́kọ̀ọ́ báyìí? Ìwọ arábìnrin tó ń gbọ́ mi ṣé ò ń kẹ́kọ̀ọ́ báyìí? Ṣé o rí pé àwọn àgbékalẹ̀ mi àti gbólóhùn tí Ọlọ́run gbẹnu mi sọ jáde lórí afẹ́fẹ́ yìí ṣé o rí pé ń jánà báyìí? Àsọpọ̀kọ tó mú àsọpẹ́ nọ́mbà abúlọkọ tó mú náà. Àsọpẹ́ kè sọkọ gidi náà. Kíní tèmi ni ìgbésí ayé kan ló ń gbọ́ lórí ètò lọ́wọ́lọ́wọ́ yìí. Ìlú ń gbọ́ lórí ètò lọ́wọ́lọ́wọ́ yìí. Kéèyàn dẹ̀ mú ọlọ́mọ mẹ́rin kò dẹ̀ wá gbé báyàwó ẹ̀ nínú ilé láì ṣubú lórí ọ̀kadà. Ó dẹ̀ wá gbé báyàwó ẹ̀ nínú ilé. Tàdá à ń jẹ́ kó yé wa wípé ẹ ń bá fẹ́ single mother sẹ́ kò yàtọ̀ sí ẹni tó wọ́n lè ń bá gbàyàwó yóò sín gbẹ́rẹ́. Ayé ìjọ́un ẹ má gbàyàwó babaláwo ẹ má gbàyàwó oníṣègùn kò síyàwó ẹ tó lè gbà nílé òní tó mọ̀ yìí ó sín gbẹ́rẹ́. A jẹ́ kó yé wa sẹ́ kìí ṣèròyìn mọ́. Single mother tó ń wò yẹn ọ̀dọ̀ ọkùnrin kan ló ti gbé ń bọ̀. Ó jẹ̀bi ni ó jàre ni ọkùnrin mi yàkà nínú ayé. Ó mọ̀ pé aṣọ tí kinní kan bá bọ́lẹ̀ ó kú wa bẹni tí ó ṣe kinní tó máa gbé wọ̀. Ó tún wá ṣe ó tún wá gbóbìnrin yẹn wá sínú ilé. Gbogbo ohun tẹ́ ń face lọ́wọ́lọ́wọ́ mà àti tọkọ yín face lọ́wọ́lọ́wọ́ mà. Ẹ ló mà ẹ má jẹ́ kí n tàn yín ó nọ́mà bẹ́ẹ̀ kí ọkọ yín face ẹ̀. Wọ́n ń rìn bẹ́ẹ̀ wọn kì í rìn bẹ́ẹ̀. Ìmẹ́ tó fún wọn ní liver yẹn tí wọ́n fi gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ń rìn bẹ́ẹ̀ yẹn wọn kì í rìn bẹ́ẹ̀ yẹn. Ìtẹ̀mí ó sọ fún yín lélẹ́yìn mà. Ṣé ẹ gbọ́ tọrọ mà? Màá gbọ́ yín sọ fún gbọ́ yín. Àtọmọ tẹ̀yìn bí àti tíyàwó yín bí pẹ̀lú agbára Ọlọ́run kankan ni wọn ò ní dòkú. Ọkọ yín náà ò ní dòkú. Ẹ mọ̀ tẹ́ ṣe báyìí. Wọ́n gbọ́ yín. Ntẹ́yìn fi lè bọ́ ń bẹ̀ pátápátá ntì yín tẹ́ fi lè bọ́ tán yányán ẹ mọ̀. Wọ́n gbọ́ yín ìmọ̀sán. Ẹ wà bọ́ ta padà báyìí
ẹ wà Okay. wá iṣẹ́ kúnṣẹ́ Okay. torí tó wà nílẹ̀ mà sísí fíìmù ni o. Sir. Okay, sir. ètò wà nílẹ̀ sísí ètí mò ń sọ yà wọ́n lọ́gbà ayé ọlọ́run ń gbẹnu mi sọ̀rọ̀ torí òun ń jẹ́ ọlọ́run ọ̀rọ̀ ètò wà nílẹ̀ tẹ́ ń sọ yìí sísí fíìmù ni. Okay, sir. ẹ wà wá iṣẹ́ kúnṣẹ́ ẹ wà lọ wá ilẹ̀ so ti yé yín bó ṣe yàrá èyí tí ó máa ṣẹlẹ̀ mò ń sọ fún yẹn o. Okay, sir. tẹ́ ẹ̀ fi ní pín nínú pàṣẹ tó wà nílẹ̀ yìí mọ́. Okay. ìjọ ẹ̀ka ẹ̀ ti ṣe látẹ̀yìnwá iná lẹ gbọ́dọ̀ ṣe báyìí torí inú dúdùn náà ń pè lóúnjẹ àgbà oúnjẹ ọmọdé náà inú dúdùn náà ni nígbà bá wà lórí àjò gbéyàwó tó dàbí pé wà inú náà lérú lẹ́sù wáyé fẹ̀rẹ̀ ọkọ yín náà dẹ̀ ní inú mi ò bá dùn kan máa gbọ́ program yìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n gbé ọlọ́mọ mẹ́rin wọ́n gbé wá sínú ilé ta ló fún wọn ní ìmọ̀ràn yẹn. àwọn tó jẹ́ ìyàwó ọ̀gẹ́ àwọn yẹn náà fún nímọ̀ràn yẹn. ṣé ìgbà tí wọ́n wá wà ń koríta kò yé mi mọ́ ń sìn ṣé wọ́n rí wọn mọ́. wọn ò rí wọn mọ́. torí pé ìgbà tó fi fẹ́ wọlé yẹn ó ń jẹ́ kó yé ọ sọ fún mi pé kí n jẹ́ akọ òrì pọ̀ lọ. ta ló sọ bẹ́ẹ̀ yẹn. kọ̀pẹ́ ìyàwó gangan. ó sọ bẹ́ẹ̀ yẹn fún yín. kìí sojú àlá kìí sojú àlójú ayé ẹjọ́ dúró báyìí ni pé mi ò pé mi ò lọ sáti mọ́ pa mí. mọ̀ tó ṣẹlẹ̀ mà mọ̀ tó ṣẹlẹ̀. ojú bẹ́ẹ̀ni. tiẹ̀ ti dá ojú ẹ̀ ti rókun ti rọ́ṣà pé èèyàn ń kọ́kọ́ yẹn ojú tiẹ̀ ti dá ọkọ yín ló ya ìkà kán máa gbọ́ mi báyìí ọkọ yín ni ò ṣe dáadáa wọn ni wọn ò ṣe dáadáa wọn dé nífẹ̀ẹ́ ìgbésí ayé ara wọn wọn fẹ́yàwó kejì kò nítumọ̀ ẹ bá fọlọ́mọ 15 kò yẹ kán gbé wá sínú ilé yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó lè ní àròjinlẹ̀ tó fẹ́ single mother tó náà wá dúndùn pé wá o ibi tí ìyáálé ẹ̀ ń gbé yẹn ibẹ̀ lèmi náà fẹ́ máa lọ gẹ́gẹ́ bí ìwọ ọkùnrin tó fẹ́ fi gbésí ayé àti ògo àbáwáyé ẹ̀ tàfàlà ó yẹ kó o mọ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ ní mission pẹ̀lú ìyáálé ẹ̀ ó yẹ kó o mọ̀ pé ó ní mission burúkú pẹ̀lú marriage ẹ̀ èmi ìdẹ̀ nínú yín ìwà àfihàn èmi mo kọ́lé mi náà bó jẹ́ single mother kì í ṣàrùn náà mọ̀ bọ̀ nú ilé mi ó ló mọ̀ràn gidi náà ni ó ní talé rẹ̀ jẹun ṣé òun wá ìmí ni. arábìnrin ẹ lọ wá iṣẹ́ kúnṣẹ́ ṣó ti yé yín wọ́n lówó ìgbọ̀nsẹ̀ kì í rùn gbogbo tẹ́ bá lè ṣe pátá tó lè jí ìtì pátápátá yányán bẹ́ẹ̀ padà sẹ́kọ̀ọ́ yẹn náà tẹ́ lọ ṣalábàárù ń bẹ̀ náà ni tẹ́ mọ̀ pé ìyà yìí ọdún kan máa fi jẹ́ ọdún méjì ni $1 tí mo bá rí kódà mi ní raṣọ mi ní ra bàtà ẹ bá ń wálé kékeré kan bẹ̀ yẹn kí n kọ́ yàrá méjì kan síbẹ̀ àṣírí ọ̀rọ̀ tí màá sọ fún yín nìyẹn o ẹ kú ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ sàn. ìwọ ìyàwó kejì